ẹ̀rí ìyàwó lẹ wá rìn báyìí. Ọlọ́run má jẹ́ rẹ́rìn ìyá. Ṣé èyí tẹ̀ wá rìn ìbá kí ló jọ? Ẹ sì lẹ́ẹ̀bàjá wa. Mi ìbá. Ẹ má jẹ́ jẹ̀gọ̀. Ẹ ká máa padà sórí ètò Miliki Express. Mo lérò pé gbádùn nǹkan tí mo fi wọ̀nyí tán yẹn. Ìyá fi ṣe wà lórí ìkàlẹ̀ tó ní mí ní ara. She is giving me trouble, problem, everything. Fẹ́ fi igi ọ̀gẹ̀dẹ̀ gbẹ́. Kí látẹ́gùn fẹ́ fi igi ṣẹ́jú ṣe. Èmi mo lórin o. Ẹ̀rọ mi lọ́wọ́ Olúwa ló wà o. Àìmọ̀síkò ló ń dààmú ẹ̀dá. Ẹ̀dá tí ẹ máa sìkò sórí nǹkan ṣe. Ẹ̀rọ mi lọ́wọ́ Olúwa ló wà o. Wọ́n bá ti rí nǹkan ṣe kan ló máa fọ̀rọ̀ wọn sọ́wọ́ Olúwa. Gbọ́dọ̀ bá fi sí. Àwọn jẹ́ pé orí ìdábà ti ẹ̀wò náà ẹ kọ̀ lanu gbàgà ẹ kọ̀ pé yáàfin ẹ kọ̀ lo owó ẹ lo gbogbo ẹ̀ náà. Àpọ̀ sáwọn pé wẹ́ fọmọdé bí àgbàlagbà bá bínú kò ní lè kó àwọn ọmọdé jọ. Òkúròrò ìkóyànjọ àbí òkúròrò ìkóyànjọ torí ẹ̀ ni mo ṣe wò pé ṣe mọ̀ pé ẹni tí ó bá wá láti ibi tó jẹ́ wípé bóyá wọ́n mọ̀ pé ìṣe Yorùbá ni ẹni téèyàn bá lé èèyàn á bọ̀wọ̀ fún. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé púpọ̀ náà àwọn dádì wa wọ́n sì máa fẹ́ ìyàwó lé àwọn mọ́mì wa torí àìbọ̀wọ̀ fún àgbà. Ṣé ti láǹdì ẹja sọ̀rọ̀? Ní ò jẹ́ kí ayé gún ẹgẹ́ tiẹ̀. Sórí lè tẹ̀ sọ yẹn. Ọmọdé tí ò bá dẹ̀ jẹ́ ká gbà wí kò lè lọ́gbọ́n àgbà nínú. Sórí ni ìyá àṣà ló sọ bẹ́ẹ̀ ẹ̀yà lóní. Wọ́n sọ fún wa náà ni ara àṣà náà ìyá àṣà náà rí ibi tó ti mú. Ìyá àfẹ́ inú ẹ̀ farabalẹ̀ fàájà sọ ìjà wẹ̀ jẹ́ káwa náà já yín sí bó ṣe ń lọ. Ẹ̀yin ará ilé jàre ṣé mo pé ẹni tó bá fi ara rẹ̀ sí ipò ọ̀wọ̀ òun là máa bọ̀wọ̀ fún. Ìyẹn tó bá lọ sọ́wọ́. Èèyàn wọlé sí mo kúnlẹ̀ mo kí àbójú yín kọ́ mo kúnlẹ̀ ẹsẹ̀ méjì tí mo kí. Kò pẹ́ kọjú bẹ̀rẹ̀ sí ikú mi. Ọlọ́pẹ́lọpẹ́ wíìgì àbí kí mo gbé orí. Bíbélì ní kí ìwọ má ṣe parọ́ torí tó wọ bá parọ́ ìjọba ọ̀run àpáàdì ní final destination ni. Ẹlòmíì ibi irọ́ pípa wọ́n ti ní duplex sọ́run àpáàdì. Ẹlòmíì ibi irọ́ pípa wọ́n ti kọ́ estate síbẹ̀. Púpọ̀ náà àwọn olóṣèlú wa púpọ̀ nu wọn lọ ní estate sọ́run àpáàdì tó yẹ pé kọ́kọ́rọ́ wà lọ́wọ́ wọn àwọn gangan wọn ní sí ọ̀fọ̀. Bẹ́ẹ̀ ni mi ò dárúkọ ẹ má sọ pé yáàfin ni so ẹ tó bá ti parọ́ á jalè ẹ tó bá ti jalè nǹkan bá débì ẹ ò ní kẹta. a máa dáwọ́ jọ lù yín bí gbẹ̀yìn á jalè tó bá ti jalè á tẹ̀lé tibí oní tibí nǹkan bá wá síbí ni ẹ̀ so. yáàfin mò ń pọ́n ẹ lé. èmi ò ń jà. gbogbo tí mo ní kó mú mi kó mẹ́mu kó mú ọlọ́run lórí poison mo rọ sínú ọlọ́run lè má mú yàwó too much poison ni. wọ́n ṣe ń jẹ́wọ́ bọ̀ ni. jẹ́wọ́ jàre kí ni àti ń kí àṣà olóhùn mẹ́ni tó kù. ó máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣe mọ̀ pé téèyàn bá ń lo àgbo tí ó bá skip time kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. ìyàwó ẹ̀yin lẹ sí gẹ̀dẹ̀ ló máa yẹ kó lo oògùn ní 1 o'clock tó bá lo 15 after 1 nǹkan míì ni oògùn yẹn wà ló máa bò ẹ̀gẹ́tì. èmi ò sọ pé o sì ṣé mo sí. ẹni tó bá jẹ fùkú lára ń fún ẹ tó bá jata lára ń ta. ó jẹ́ kí ló oúnjẹ rántí. aṣọ máa pè mí sọ̀rọ̀ máa dá ṣe. ẹ má bínú ó dẹ̀ má bínú ẹ má bínú. mo ń gbọ́. oúnjẹ rántí lọ́ọ̀ṣì nǹkan tí mo lọ. torí bí lọ́ọ̀ṣì yẹn tó bá jẹ́ pọ̀rọ̀ lọ́ọ̀ṣì ló fẹ́ mẹ́nu bà ó dà jẹ́ kọ́kọ́ gbọ́n náà ká lè mọ bá ṣe máa dá sí ètò tó ń lọ. mo fẹ́ fi lọ yín náà ni. ẹ ò dẹ̀ jẹ́ àgbo. torí kábíyèsí ni wọ́n ti ní kí n yé máa lọ sí lọ́ọ̀ṣì mu. bí lọ́ọ̀ṣì tó bá ti di Monday la máa rí lọ́ọ̀ṣì wò. gbogbo àkàrà tí mo nílé àkàrà lọ́ọ̀ṣì ni. ẹ mọ̀ pé ẹni tí wọ́n bá fi kọ́ tẹ́lẹ̀ tó bá mọ aṣọ rà bọ̀ tìgbà tó yẹ pé ẹlòmíì naturally pàtí ló ń jẹ́ kó raṣọ bí ó bá ṣe pàtí kò ní raṣọ so ó máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yín ò ń ṣe anything. èyí tó wọ́n ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ báyìí ti bọ̀dá yín ká àti ẹ̀ ti ṣe ń jẹta àti ṣe lánàá àná la ṣe. lẹ́yìn náà lọ ni. kí lẹ lò kí lẹ lò èyí náà èdè sápá mi lọ. gbàgbé ẹ má gbàgbé àná la ṣe àná la ṣe kí Ọlọ́run dẹ́lẹ̀ fún kábíyèsí bá kò sí èébú tí kábíyèsí ò bù mí tó pé ṣé wọ́n fi ṣe ẹ́ ni àwọn onítíátà yìí lọ́ńṣì wọ́n rí nǹkan míì ṣe àbí lọ́ńṣì. nǹkan nu wọn ní ẹ̀ tó. mi gbọ́dọ̀ má lọ àná. n tó bá jọun la fi ń wéwu. nígbà kábíyèsí wa ni má lọ mọ́ báyìí kí wà lẹ́fẹ̀ẹ́. ó wà kò lè stop má bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ torí nǹkan bá ti fi ṣe èèyàn bó ṣe máa wà nìyẹn torí tá a bá tiẹ̀ sọ̀rọ̀ lọ́ńṣì náà gan mélòó lèèyàn tiẹ̀ fẹ́ lọ láti tí n bá ní kí n wo ọdún tó ti ń ṣe lọ́ńṣìn ìyá tó bí ọdún kan ààbọ̀ sọdún méjì tán ti mú lókùnkún dùn wọ́n dẹ̀ wá sọ́dẹ̀ kó mọ́ ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ no tó tẹ̀ ti mú lókùnkún dùn 25 years 40 years 50 years 60 years ogúnde years wọ́n ṣe nìyàwó. ẹlòmíì 40 years old ló ti ṣe 60 years on stage. ẹlòmíì 40 years old ó ṣe 60 years on stage ó gẹ̀ẹ́tì ẹ̀ so wọ́n ti sọ di òwò àǹkárá ò jẹ́sẹ̀ mu ẹ má bínú èmi ò bá wọn lọ rú ẹ̀ èmi ń bá wọn lọ nítorí pé
lọ́ọ̀ṣì yẹn gan àmọ́ kókó kí lẹ̀ ń lọ́ọ̀ṣì. fíìmù ni. fíìmù ni. tó máa pè kan lọ́ọ̀ṣì. àfíìsì Ẹniọlá náà ṣe tiẹ̀ ẹbí 2 weeks ago. èmi ò darúkọ o àmọ́ tó bá pè kan lọ́ọ̀ṣì. ìyẹn ó ti ẹ̀dùn ó dùn. tó bá pè kan lọ́ọ̀ṣì ẹjọ́ mọ́ mi wá níwọ̀n ọgbọ́n tí Ọlọ́run fún yín kí lẹ mọ̀ sí wọ́n pè ní launching. wọ́n ṣe fíìmù wọ́n dúpẹ́ pé àwọn wọ́n fẹ́ dúpẹ́ pé àwọn rówó ṣe ó sì jáde ó tà mákẹ́tà rà dáadáa àbí kí ló tún kù. ẹ má bínú ilé ìwé ìwòlẹ̀ ti jáde. ṣé mi lọ. kábíyèsí ni àbáwá ló ti wá gbé mi wá. ẹ mọ̀ nǹkan ẹ máa ka dictionary kẹ́ lè mọ̀ túmọ̀ launching. Launching yàtọ̀ sí premiere. Okay. Movie premiere ló yẹ ká máa ṣe. Bàbá rẹ̀ ṣe movie premiere. Wọ́n á wá olóyìnbó gan tó máa ṣe movie premiere. Tó bá ti pe gbogbo yín tẹ́ bá ti jókòó kò ń ṣe pé irúwọ́ ògiri wa wọ́n á faṣọ wọlé. Ẹlòmíì tó bá jẹ̀ tí wọ́n á taṣọ náà gan bí àwọn mẹ́fà lè pín ọ̀pá kọ̀ọ̀kan wá sọ handkerchief style. Wọ́n á fi ran jambebe wọn. Ọlọ́run ló ní tailor ní sense. Wọ́n á fi aṣọ kùn. Mo lọ bí kò ń ṣe lunch award náà pé tiwọn. Lemon green lọ tún wá mú ṣe rí ìṣọwọ́ tí àwọn ọmọ ẹ̀ fi combine lemon green yẹn papọ̀ mọ́ra wọn lemon green and orange lemon green and purple lemon green and green leaf green only bottle green lemon green green army green navy green wọ́n kò jẹ́ pé iṣẹ́ rí àwọn lọ́ńchì wa ìyàwó èèyàn ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wẹ́ mọ̀ pé mi ò rí kì í máa sọ olú Adámilọ́lá Ọmọbánirẹ́ ló ń sọ̀rọ̀ ẹ dákun torí ọlọ́ ẹ lè fa mi láṣọ ya ẹ bá pàdé mi títí àmọ́ ìka tó bá tọ́ sí imú ló yẹ ká fi rìn imú ṣe ẹ̀rí tá máa sọ pé lọ́ńṣìn lọ ó ti di irúwọ́ ògiri wa ẹni yà ṣe tẹ 25 àtẹ̀gbọ́n àwọn tó ṣe 40-50 years pé lóòótọ́ Nàìjíríà dẹ̀ bàjẹ́ nǹkan kan tó ò bá tí kù wọn ò lè celebrate yẹ. bẹ́ẹ̀ni ìjàlọ́mà ilé ló lọ tarara bàbá relé o ilé ló lọ ta. kó tó lè kọ́ wá di pé wọ́n ní bàbá relé. ilé ló lọ ta òun fẹ́ máa sùn kí ó sì máa bẹ̀rù. kí lẹ ṣe fólùfẹ́ yín nígbà tó wà láyé ẹ má jẹ́ ká kọrin òkú bí wàá ṣe kí. ṣùgbọ́n Jésù fẹ́ ọ̀ṣun. wọ́n fẹ́. kó tó máa kọ lẹ́yìn ẹ̀ tó bá kú tán náà nìyẹn. ìkọ́kọ́ tiẹ̀ wà ní bóyá industry wa yìí màá pè ní industry wa náà ni because a ní plan. mo wo ìyá kan lórí TV ní ìjọ kan báyìí mo kí ìyá yẹn àwọn ìyá iṣu pẹpẹ ti gbàgbé Ṣọlá Ògúnṣọlá ṣé ti gbàgbé wọn pọ̀ wọ́n tán sanra bẹ́ẹ̀ tán lómi lára ìyá so god mo ti gbàgbé. èmi ti mọ ẹni tí wọ́n sọ. ìgbà tí mo rí wọn mọ́ ò pé àwọn ìyá yìí fíìmù yẹn náà ti tó bí 15 years sí bí 12 about that. wọ́n sì kéré nínú fíìmù yẹn báyìí. wọ́n kéré but wàá mọ̀ pé àwọn ni wọ́n mọ̀ pé àwọn ìyá yìí wọ́n ti relegate wọn kò sí plan fún wọn. ẹ get ṣùgbọ́n tán bá ti kú báyìí pàtí ya committee of friends of burial matter wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n rántí wọn kò yẹ ká máa ṣe bẹ́ẹ̀. èmi subscribe sí movie premiere àwọn àgbàlagbà movie premiere and probably celebration of iye ọdún tó ti lò lórí stage or need the acting it's not even stage because most of them wọ́n transgenerate ni from theatre that stage to motion you understand to making movies. so téèyàn bá wò bẹ́ẹ̀ yẹn àwọn yẹn wà acceptable kọ́ má dà lórúkọ mọ́ sápá. tó bá máa ṣe wọ́n á ṣe 3-in-1 ẹlòmíà ṣe 3-in-1 birthday launching and 50 years of stage anniversary. WhatsApp tàwọn tó dẹ̀ àmọ́ táwọn máa pè síbẹ̀ náà oúnjẹ náà wá jẹ. ọ̀gá lánàá máa bọ̀ fún.